mama, ìyá ọmọ mi ni, baby mama, baby mama, baby mama, baby mama, ìyá ọmọ mi ni, baby mama, baby mama. Ìyá ọmọ mi ni, baby mama. Ìyá ọmọ mi ni, baby mama. Ẹni bímọ fún ni ìyá ọmọ ẹni, baby mama. Baby mama, mama, mama ọmọ ẹni, baby mama. Oh, baby mama. Oh, baby mama yo. Baby mama. Baby mama. Ìyá ọmọ mi ni, ìyá ọmọ ẹni, baby mama. Oh, baby mama. Oh, baby mama, mama. Baby mama. Baby mama. Baby mama. Ìyá ọmọ mi ni, baby mama. Baby mama. Ìyá ọmọ mi ni, baby mama tí mo bí. Baby mama. Baby mama, baby mama, wá dá mi lóhùn. Baby mama. Wá fọmọ mi lóhùn tó fẹ́, baby mama yo. Baby mama. Ìyá ọmọ mi ṣàánú yẹn láìsí dẹ́sàtì inú ilé òun ọmọ gbóná yán. Alájọ tí a ṣe lè tèmi síta atẹ́gùn ní gbogbo kiri tí mo fa atẹ́gùn sí ẹ̀ wà nílò owó mú ní kankan láì tán rẹ̀ dẹ̀ díta ọ̀gá mi. Ẹ káàbọ̀ sà. Ẹ gbé àṣà. Má ò rí jàre. Anybody ò béèrè mi. Kò sí. Àfi àwọn kíní àwọn olómi àwọn water frustration nìkan ni wọ́n béèrè yín. Àwọn water corporation. Àwọn water corporation. Màá yọjú sí wọn létà jàre. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ bó lè sà. Ọ̀rọ̀ àwọn water corporation gan kéèyàn máa ti lòmí díẹ̀ wọ́n mọ̀ sáré mọ̀ gbé bíìlì wá tí wọ́n tiẹ̀ sí dáná. Oh, darling. Oh, baby. Welcome, baby. Oh, I miss you so much. All right. Sorry, baby. Sure, okay. Kí ló ṣẹlẹ̀? Ibi ń pa mí. First of all, báwo ni movie tẹ lọ direct? Ìyẹn tún ga jù. Ṣé kí n má parọ́ fún ẹ? Actress and actor tó wà ní set mi. Wọ́n act like kí ló dé. In fact, má jẹ́ kí n parọ́ fún ẹ. Tí fíìmù yẹn máa jáde àwọn yẹn máa like ẹ jù. Ó dáa, kò sí wàhálà. Well, guess what? Mo prepare favourite meal ẹ̀, àmàlà àti ẹ̀fọ́. Well, ẹ̀gúsí ni o. Ṣé mo pa àwọn ẹ̀fọ́ yóò lọ wá ní àwọn ní ẹ̀mí 20 bọ̀. Ẹ̀gúsí eléyìí tí mo yí mọ́ ẹ̀fọ́. Ẹ̀mí tó wà ń bẹ̀ gan o ní dúró wó tán. Nǹkan tó sọ yẹn tí o bá lọ rí bẹ́ẹ̀ nǹkan. Ìwọ wá lọ fojú ara ẹ̀. Ó lè jẹ́ kí n sáré jí nǹkan fẹ́ sọ àdìgílẹ̀. I'm freshen up now. Okay, yeah, lower. As I said, the get birthday. No, I think sending you later on, ma. I didn't see. I'm up with it. Long. All right, baby. Nígbà táwọn oní pure water gan ti ń tà ní 10 naira. Wọ́n ṣe ní mọ́ ro. Ṣàánú yàn. Omi wá di kókó. Pure water 10 naira. Àwọn ní pure water gan ro tàwọn tán jẹ búrẹ́dì. Nígbà tí wọ́n bá ro mẹ́wàá kan 10 naira. Àwọn tí ọlọ́sìn àwa ní omi táàpù ni. Bí wọ́n bá ti gbẹnu sí táàpù. Àwa ò mọ̀ bóyá omi wọn. Àbẹ́yàn bá ń ṣe car wash tó kàn kíkí ní omi bọ ẹnu. Gbọ̀ǹkan Nàìjíríà sì le kankan omi lásán 10 naira ní ọ̀rá.
Ọlọ́run yóò wá sá. Olólùfẹ́ mo fẹ́ràn rẹ ìfẹ́ rẹ. Ṣé o mọ̀ pé mi ò expect kó tó ṣe? Èmi rò pé bó ṣe lọ sí location fún weeks yẹn tí bá ló yá o máa náà ṣe o ó ti rẹ o fẹ́ sùn your time tó bá tẹ̀ fẹ́ ṣe wá tẹ̀ ṣe bóyá ọwọ́ kan wà ló fẹ́ sùn or something. What do you mean? So ń sọ fún mi pé kí n gbé love papọ̀ mọ́ sẹ́ǹsì ni ẹ̀ tí máa lọ sí location time tó yẹ kí n ní pẹ̀lú ìyàwó mi kí ẹ náà tún papọ̀ mọ́sẹ̀ náà kò lè rí bẹ́ẹ̀ bóyá o mọ̀ tí bá ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí mo máa ń rí tí ọjọ́ ti máa délé ni tí máa make love pẹ̀lú ìyàwó mi. Yes. Oh. Stop. Mi ò lè gbà kí ẹ máa jẹsẹ́ ìyàwó mi lẹ́yìn sọ́wọ́n pé tọkùnrin bá ti lè ta píọ́npíọ́n lórí ìyàwó ẹ̀ mọ̀ wọ́n máa gbà yí ẹ̀. No, that's not true. Mi ò fẹ́ gbà yẹn, stop it. But seriously, mi rò pé kò máa ṣe bí ọwọ́ kan wà dé ní ó yá ká sún ọ̀sán. Ǹjẹ́ wàá máa wo Kí ni? ilé ìtorí mi ò ṣe mẹ́rin ẹ̀bọ̀ lápò ni o tí n bá lọ dé tán wàá gbà. Wọ́n ti rẹ̀ mí, mi ṣe kọ́kọ́. Ò fọ́ ni jẹ́ kí n sáré tọ́lẹ̀tì mò ń padà bọ́jọ́ ó ṣe kí ni mi ò ṣe mẹ́rin ẹ̀bọ̀ lápò ni. Not boyfriend, serious. Ṣé máa pè? You're serious. Tóbi. Tóbi. Yes, dear. Kí ló ń ṣe náà? Okay. Ṣé kí wọ́n join ẹ? Yes, I'm coming. Ẹni tó torí ẹ̀ nà mí ni wọ́n padà fẹ́. Ẹni tó torí ẹ̀ nà mí yẹn òun ni màá fẹ́. Olólùfẹ́ mo fẹ́ràn rẹ ìfẹ́ rẹ nínú ọkàn mi kò lè tán. Ẹ̀mẹ́ta lẹ pè mí, kí ló ṣẹlẹ̀? Tọ́lá ṣùgbọ́n ká ní bàbá ẹ̀ wà ní kò lè ever support ọmọkùnrin tó ń tẹ̀lé káàkiri bẹ́ẹ̀ ni kò lè support ẹ̀ àwa ọmọkùnrin I don't know there's something about this guy that I'm not just comfortable with I can't place my finger on what it is wọ́n tẹ̀lé yàn bóyá dúdú ni bóyá pupa ni bóyá àfin ni bóyá rárá ni bóyá ó ga ni àmọ́ lé àmọ́ náà kò tí wàá tọrọ ẹ̀ ń bẹ̀ wàá lọ́ máa sùn sílé ẹ̀ wàá máa gbélé ẹ̀. Mọ́mì, ṣé bí boyfriend mi ni Tóbi? Mo kàn máa lọ spend time pẹ̀lú ẹ̀ nínú. Ó gbélé ẹ̀? Okay, how long ló fi ń spend time down to you? Be weekends, sometimes. Weekends. Ó bẹ̀rẹ̀ láti Friday. Ìgbà míì gan Thursday ló ti máa wà ń bẹ̀. Thursday, Friday, Saturday, Sunday, Monday. Ìgbà míì wà lódì ní ọ̀sẹ̀ kan bẹ̀. Wá ná, wọn ti bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú ìyàwó mẹ́. Ìyàwó torí pé tó bá jí láàárọ̀ wọlé máa ń kọrí. Wàá fọṣọ, wàá ṣe ibẹ̀, wàá máa sùn síbẹ̀ lẹ́yìn tí ò tí fẹ́. Wọ́n tó gbé sórí. Ọmọ níbi nírun tó bá fẹ́ dirun
tó bá fẹ́ gẹrun gbogbo ló ta kókó mọ́ ẹ lórí yìí nítorí Ọlọ́run ó dẹ̀ ń dojú tì mí kò dáa kò dáa nǹkan tí ò dáa kò lórúkọ méjì ó ti jẹ́ ní tó máa jọ ó dẹ̀ dáná tí ò bá bímọ bàbá ẹ̀ ló yẹ kó jọ ṣùgbọ́n gbogbo wrong side tó fi ń jọ yẹn náà ni problem tí mo ní pẹ̀lú ẹ̀ wá ọmọkùnrin Jeff yẹn ṣé kò dáa tó lọmọkùnrin ni. èmi ìmọ̀ kan tí Jeff gbé fún yín o Tóbi ni mo nífẹ̀ẹ́. Jeff is kọ́mọ kí o rí ọmọkùnrin kínú ẹ̀ dùn pé ọmọ ló yọ yìí ọmọ alálùbáríkà ọmọ tó fi ń gbàdúrà fọmọ ó dúdú. My dear, báwo ni ṣé wàá pa. Tọ́lá báwo. Tọ́lá ìwọ́kọ́ jẹ́ fùkú. wọ́n mi mú wọn nílé. Ó kí ló tó bọ̀ máa ń ṣe bíi. Má bínú jàre my dear ṣé ráwọ̀ obìnrin wàhálà wa pọ̀ a máa ń ṣàkọgùn ṣé wọ́n kò ní dákọ́kùnrin kan ti dé bóbìnrin sọ̀rọ̀ kó lè sáré dá lóhùn bẹ́ẹ̀ a máa kọ́ ṣàkọ ṣe gbogbo fáàrí ṣe gbogbo ẹ̀ so that by the time táwọn máa gbà fún òun náà mọ̀ pé nǹkan tó dá ló gbà fún un ní tí mo fi ojú bàbá ẹ̀ rí nǹkan tí mo fi ojú bàbá ẹ̀ rí kí tó gbà fún òun náà rí báyìí sí ayọ̀ ló já sí at the end of the day ṣètò I will talk to her trust me. Tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ mà no problem. Sọ wàhálà kí ni ká fi ṣe lálejò. Mi ò kì í ṣàlejò. Tọ́lá wá dáná fọ́kọ ẹjọ́ Tọ́lá ṣé kò bọ́ ni. My brother, my sister, mo understand gbogbo àwọn nǹkan tá a ti ń sọ ohun fún un but particular one kan ni kò fi bẹ́ẹ̀ yé mi nínú àwọn nǹkan tá a ti ń sọ ẹni kò sí script nílẹ̀ a dẹ̀ ready láti ṣe film team dẹ̀ believe pé òun ni first nǹkan tó yẹ ká kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí ká tó máa sọ̀rọ̀ nípa budget nǹkan tá a fẹ́ lò mi ò understand. Well, àwa rò pé ẹ̀yin lè máa bá wa handle script directing pé a kò san owó ẹ̀ fún yín ẹ̀yin lè máa ṣe total package ẹ̀ the only thing táwa ní ni title movie wa advertisement tó máa play lead happy. Yes, the title of our movie is Baby Mama. Shola Ogundare, then the lead actor. Wow, Shola Ogundare, nice one. The only fear ta ní ní market o àdẹ̀gbọ́ pé àwọn marketers máa ń jẹ àwọn producers lọ́wọ́ gan in fact ìgbà míì wọ́n ló máa ń sọ owó di kùmọ̀kùmọ̀ mọ́ wọn lọ́wọ́ ni and we are business people a fẹ́ ṣòwò láti jèrè ni a fẹ́ situation tó jẹ́ pé ta bá náwó lórí project kan a máa jẹ gbèsè lórí ẹ̀ but if you can assure us wípé ta bá embark lórí project yìí a máa jèrè why won't we if you are good to go definitely we are good to go. My brother mi ò lè tán yín lórí nǹkan tẹ́ sọ ó rí bẹ́ẹ̀ kò dẹ̀ tún rí bẹ́ẹ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ kankan dájúdájú wípé ariwo tá a máa ń pa lórí àwọn marketers gbogbo ẹ̀ náà kò ní tiwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń rí lè happen lórí ọ̀rọ̀ ṣẹ̀wá ni àwọn piracy àwọn náà ń jà wá lógun àwọn ni a gbà lọ́wọ́ mẹ́rẹ̀ alọ́kólóhun kígbe olè tó ń pani lójú ẹni tí kò kí ń pani lẹ́yìn ṣe máa ń pé àwọn olè míì máa wà tó yẹ pé tó máa jí nǹkan èèyàn wọ́n máa jí ní kọ̀rọ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní sọ pé mo fi kíní yìí síbi mi ò dẹ̀ rí mọ́ta ló jí tẹ̀dẹ̀ ní mẹ́ni tó jí but àwọn olè eléyìí àwọn olè tán máa ń jí nǹkan èèyàn lójú èèyàn tó bá tún sọ̀rọ̀ wọ́n lè láti pa ẹ́ dànù àwọn ni wọ́n ń pè ní piracy àwọn náà ń jà wá lógun lórí iṣẹ́ yìí náà jẹ́ ká rèrè jẹ náà jẹ́ kí iṣẹ́ ọwọ́ wa wọn jẹ́ kó tó wá jẹ àwọn ń ṣèṣe èkùlù àdẹ̀ ń jẹjẹ ìlérí tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ nígbà kan tí wọ́n bá ṣe one film ó ti di olówó nsìn kò rí bẹ́ẹ̀ tipátipá la fi ń rí owó la fi ń produce níbi tá a máa rí game ẹ má jẹ́ kí n tàn yín àwọn people yẹn náà ń try because bẹ́yìn ṣe invest lórí film làwọn náà invest lórí market so ti yẹn ẹ rí i pé tẹ bá gbé film fún market à ń sìn bó ṣe wà yẹn yín ò ní kọ́bọ̀ tẹ máa ná mọ́ àwọn náà máa ná gbogbo owó tó kù títí tí fíìmù yẹn máa fi jáde first wọ́n á tẹ̀ pálí wọ́n á ṣe poster wọ́n á ṣe advert wọ́n á tún lọ sí ọ̀dọ̀ àwọn òyìnbó tó ń pè ní náírà wọ́n á lọ tẹ cd níye copies tán bá fẹ́ owó náà ń lò náà gbogbo nǹkan táwa ń sọ yìí náà níjọ́ tí fíìmù bá jáde náà máa dúró láti lè rí gbogbo àwọn owó yìí àti géènì wọn nígbà tí fíìmù yìí bá tún wá jáde síta tán ẹ believe pé àwọn piracy nǹkan tán nídìí ni wọ́n ń copy tán bá ti rẹ́yọ̀ kan báyìí wọ́n máa lọ dọ́ọ̀bù ẹ̀ rẹpẹtẹ wọ́n á print àìmọye copies níbi pé copies táwọn marketer gangan tẹ̀ kò lè ever tó tiwọn wọ́n dẹ̀ máa ta tán
láti ìgbà tó máa ti wá print báyìí tó máa ti ń tà àwọn tí wọ́n ń bá wa rajà tá a fi ń tà tẹ́lẹ̀ wọn ò ní déwájú àwọn marketers mọ́ ọ̀dọ̀ wọn náà máa lọ nítorí pé kí ni ọjà wọn ship èyí ló fà á tó jẹ́ pé àwọn marketers yẹn tán bá fún ẹ ní date pé kó wá gba owó ẹ̀ ọ̀ wọ́n fẹ́ send ẹ̀ second producer ní ọjọ́ yẹn máa fi ń yẹ ìyẹn ló máa ń fa ìjà láàrin marketers and producers tó fi máa ń dàbí ẹni pé olè ní marketers wọ́n máa ń jẹyàn lówó kò rí bẹ́ẹ̀ o so adìrẹ wọn ń làágùn iye ara adìẹ wọn ni ò jẹ́ ká mọ̀ wọ́n really try now but sẹ́rí eléyìí tá a fẹ́ ṣe yìí mo fi ń lọ́kàn balẹ̀ because nínú gbogbo àwọn marketers yẹn mo sì ní àwọn kan tí mo mọ̀ pé òwí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni wọn ò ní kọjá ìyá ara wọn iye copies tó máa fẹ́ tẹ̀ láti lè rí owó tó máa san fún producer tí wọn ò dẹ̀ ní jẹ gbèsè náà máa tẹ̀ wọn ò ní kọjá ìyá ara wọn so nínú àwọn marketers tí mo ń sọ ìkan nínú wọn ni màá fẹ́ introduce yín sí so ẹ máa wà okay ní problem. All right. Nísìnyí tẹ́tí fún wa ní assurance pé kò sí problem it's done. I think what is next is pé kẹ́ forward account details yín sí wa ká lè credit owó scripts sínú accounting right. ìyẹn ló kéré jù kẹ́tọ́délé ẹ máa bá a lórí fóònù yín. Okay. ṣùgbọ́n No problem. ẹ kàn bí ilé ìpọ́lọ́ máa fún wa sí. sí. All right. sísá. All right. Oh my God, how funny. But, Folani, take up my dating, take up our story. Ṣé o feel pé ó yẹ kó fún bọ̀bọ̀ Jeff any chance? What chance? I mean, kó fún ní chance nínú ayé. This guy really loves you. Púpọ̀ you ready at a fair, and he wants you. So, ó feel pé ó yẹ kó tiẹ̀ fún ní chance, and you know, just say yes. Just say yes, and everything is okay. Mi ò nífẹ̀ẹ́ Jeff. Tóbi ni mo nífẹ̀ẹ́, òun mo dẹ̀ wà pẹ̀lú, ẹni tọ́kàn mi wà pẹ̀lú ẹ̀ nìyẹn. So what else do you want? You can't be serious. No. Má sọ pé o understand nǹkan tá à ń try láti sọ fún. Look at this Toby of a guy. He's not ready for anything. To me, it's not making sense anymore. But what Jeff? He's good looking, he's hardworking, he has money, and he's presentable. What more do you want from a guy? Say, listen, girl. Mi ò lè force Toby go propose to me. Ó máa ṣe at his convenience. Ó máa ṣe now. Come again. Ó máa propose with time. Ṣé time yẹn gangan lè ní problem pẹ̀lú ẹ̀? Ṣé o mọ̀ kó tí ń dàgbà yẹn? I mean, wake up. Ṣorí, here is this Jeff tó love ẹ man. Unlike Toby tẹ́ pé kò sí any criteria kankan tó fi pé òun rí lára ẹ̀ tẹ́ pé òun lè láti gbé ẹ sílé. Understand? But Jeff yìí dẹ̀ love ẹ. Ó dẹ̀ fún ní chance because we understand pẹ̀lú ẹ̀ kí ṣé wọ́n so ìwọ àti Toby wọ́n so yín papọ̀ ni. Oh my dear, look here. Check how realistic pẹ̀lú ẹ̀. Ṣorí bọ̀bọ̀ Toby tó bá pé ó fẹ́ fẹ́ ni, ó ti máa ṣe long time ago because gbogbo nǹkan tí yàn ṣe fọ́kùnrin ló ti ṣe. Ó ti dáná fún ọmọ oúnjẹ sè, ó ti fọṣọ fún, ó ti tún lè ṣe, ó ti ṣe every good thing tí yàn lè ṣe láti win heart ọkùnrin. But kò tí ì rí ẹbí wife material pé kóun mú ẹ lọ sọ́ọ́tà. Just of me ṣé ó jìgbà tó bá jẹ́ pé o tó sọ̀rọ̀ ẹ di driver tó ń wà lọ sí location ló máa tó appreciate ẹ. Oh, now I get it. Torí pé bọ̀bọ̀ yẹn jẹ́ celeb, right? Torí pé ó jẹ́ movie director ló ṣe takú síbi ó fẹ́ sọ̀rọ̀ ẹ di Mario pé ò níbi tó ń lọ. You didn't just say that. Mi ò fẹ́ Toby torí pé ó ń director, he's a director, what have you. I love him and that is why I'm with him. So what are you talking? Ẹ jọ̀ọ́, ṣé kò tẹ́ pé mi máa fún lélẹ̀ kẹ́ méjì wọ́n máa sọ̀rọ̀ lé mi lórí àbí? Má bínú. Mo ti gbàgbé pé ọ̀rọ̀ ilé ayé ti ẹ̀ kò ká ẹ lára. Jẹ́ ká bẹ́ẹ̀ gbèsè ẹgbẹ́ kan. Ṣorí èmi ó yẹ kó mọ̀ pé èmi láì kí ló jẹ gan. Ẹ wò ẹ̀yin ará bí hello. Mi ò lè parọ́ fún yín. Mi ò rí orí kankan tí mo fẹ́ rò. Ó dẹ̀ ń dùn mí gan. Bẹ́ẹ̀ tó ní production yìí, wọ́n believe in me. Because wọ́n believe pé èmi ni mo lè bá wọn ṣe tó yẹ pé tó bá jáde síta gbogbo àgbáyé máa tẹ́wọ́ gbà. Ẹ wá mọ̀ tó funny jù nínú ẹ̀ ni pé the title of the story mo like it but mi ò rí nǹkan kan tí mo fẹ́ kọ sábẹ́. Owó dẹ̀ ti wà lákàntì mi. Kí mo fẹ́ ṣe báyìí? Toby, but why tó ń stress ara ẹ̀? Ó ti fún ẹ lówó, ó dẹ̀ ti fún ẹ title. Kúkú pé script writer náà kó bẹ́ẹ̀ kọ́, kò sí nǹkan kan tó ń bọ́dà rẹ̀ fún wa dẹ̀ fún lówó. Ó ti free ara ẹ̀ nìyẹn náà. Mi ò fẹ́ gbé fún yàn kó bá mi kọ́ ni because mo like title yẹn gangan.
so rántí pé script writer ni mi láti lẹ̀ kọ́lọ́n tó ní director gbàgbára lọ́wọ́ script tí mo ń kọ kí n tó wá blow káàkiri gbogbo àgbáyé ìyẹn ló jẹ́ kí n fi sílẹ̀ but mo like title mo fẹ́ kọ story ẹ̀ fún ara mi gangan nǹkan tó fà á nìyẹn. So why you disturbing yourself? I don't think we need to disturb ourselves over this issue because one, what's in the title? Idea ti dúró. Kí ló tún wá? Wo ṣe wo industry kó wá kan nínú story àwọn actresses wa. Or méjì mẹ́ta mẹ́rin papọ̀ mọ́ra wọn. Story ìbàdàn dìdí. Àbí as a good script writer, kájẹ wà ní directing náà ló sá lọ. Ṣé o lè handle yẹn ni? Àdìsọ́ máa ń fún wa ní title ń gbá mi tẹ́gbẹ́ tá a bá ń ṣe screenplay àmọ́ àjókòó àmọ́ yanjú ẹ̀ tó dẹ̀ máa make sense. So ọ̀rẹ́ tutọ́ lọ́rọ̀ tó sọ but sórí production lórí nǹkan tá à ń sọ yìí nǹkan tó tóbi ni torí àwọn people tó ní production yẹn gangan budget wọn ó high gan torí ibi tí wọ́n ń gbé lọ. iyùn tí bá wà ládínú wá dé elaborate ẹ ṣe bí àwọn fíìmù tá à ń ṣe fún àwọn èèyàn tó ń wò tẹ́lẹ̀ náà make believe ni and nǹkan tó ń ṣẹlẹ̀ true life story là ń mú one or two things la fi ń kun là ń ṣe jáde fún ọ kó lè wà reasonable ìtòyí tó bá máa wò so kò sí big deal bẹ́ẹ̀ ìwọ rẹ̀ director ló ṣe èmi náà director ni mí ọ̀rẹ́ wa tó tún jókòó yìí continuity person ni so tá a bá gbé gbogbo brain wa kalẹ̀ a máa achieve nǹkan gidi a dẹ̀ ṣe good movie so ní problem share jẹ́ ká jọ share àwọn idea wa papọ̀ a máa make good movie. ó dàbí pé nǹkan tá a máa ṣe nìyẹn but síbẹ̀síbẹ̀ ẹ ní láti support mi. why not? ìyẹn di dandan àjọ máa ṣe náà ni jẹ́ nǹkan chipping kankan ṣọ́ àwọn tó gbéṣẹ́ yẹn fún ẹ dáadáa àwọn mi wà tó yẹ pé comedy náà like tó àwọn comedians wà síbẹ̀ tó yẹ pé love story náà ni àwọn lover boys wà tó sí kí gbogbo ẹ lè balance at least ṣùgbọ́n lọ́wọ́ tá a wá yìí o ẹ jẹ́ ká serious o èmi ní ọmọ kan tí mo fẹ́ gbé fún ẹ 4 cents péré ní jọ tó rọ lọ́wọ́. àti ẹni máa jẹ o ti promise ẹ rọ. àti sábà ní support yín sá. kọ́ ìkẹrẹ ilé ló wà. Jeff, listen, mi ò lè fẹ́. You're not my kind of man. You're just too serious for my liking. Tó bá wọlé bọ̀ wọ́n ní kọ́lẹ̀kùn. Wàá já wọlé bí ń pé wọ́n ló gbalé fún mom sí mi àbí wọ́n ló kọ́lé fún wọn. Tó bá tí wọ́n ń bọ̀ náà wọ́n shirt, wọ́n wá monkey jacket, you know, wọ́n wá di kaka wá di kúkú, wọ́n wá dé wá jókòó wá gapá báyìí bí ń pé. I don't understand. See, mo mọ àwọn tí mo lè fẹ́. Well, listen, àwọn obìnrin pọ̀ nígboro. Àwọn corporate whatever yẹn, go ahead and date one of them. Hold on, I don't understand what you're trying to say. Ṣé tí n bá ń bọ̀ nílé ẹ̀ singlet ni kí n wọ̀ wá ni àbí kí n má wọṣọ rárá because o sọ pé mo ń wọ shirt ọ̀rẹ́ ò yé mi dáadáa. Yeah. See, at your age, I think you need a serious guy. Ṣé àwọn ọkùnrin tó ń wọ jean àwọn yẹn ní ọkùnrin àbí àwọn ọkùnrin tó máa dé face cap àwọn boys ló fẹ́ fẹ́. Jane, yeah, I like them, but èmi ò lè fẹ́. Our corporate ladies, mo kàn nu wọn. Go and stop disturbing my life now. Kí ló ṣẹlẹ̀? I'm a man like I have my job. I have a good car. I have my own house. Timothy kọ́. You understand? Money everything láti tọ́jú ẹ. Kí ló wá? Here we go again. Jọ, àti ilé o, àti mọ́tò. Ó kò wọ́n máa sọ, what's my business with that? Na your money now. What's that? Owó ẹ lówó ẹ now. Olówó ti ẹ lápò. But your mom has assured me pé mo máa fẹ́. Mom, see? Go ahead and get married to my mom now. Date her. I no go. Ó gọ̀ kó ṣe ní bí tó tẹnu gbé po sójú dúdú bí ojú nàná àmúrí. Ó gọ̀. Ó ranù tòmáṣì lẹ fi ṣe. Orange náà lẹkùn sẹ́nu. Ó rẹnu ẹ̀ títẹ̀ tàbí mi. Títẹ̀ tàbí mi. Ó bàjẹ́. Kí ló dé? Mommy, I'm going inside. Ṣé mo ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tán ni? I'm done with him now. You are done. I'm talking to you. You are done with him. Mommy. Hey. Ó fẹ́ lọ pray ni o. Ó fẹ́ lọ pray ni. Ó ń gbààwẹ̀ látàárọ̀ ni. So, ó ti tó àsìkò fún ṣe láti break. Ó wá ní kó ń wọlé kó ń lọ gbàdúrà. Mommy. Ṣé kò ń ṣe pé mo waste time mi? Ó waste time mi. Ó waste time mi. Ó fẹ́ ni. Ó kọ̀ ni. Ìwọ ló máa fẹ́. Kò síbi tó ń lọ. Gbogbo ètò ìṣe yẹn. Ó kọ̀ ṣe àkàrà ní ṣe bẹ́ẹ̀ mi mo bì. Kò sí àwọn kan bí kankan tó bá fẹ́ ìwọ ni. Jọ tó yọ lọ
ṣé torí ọ̀rọ̀ tí mọ́mí bẹ́ẹ̀ sọ náà ló ṣe wá fajúro tó tó ẹ́ ọ̀rẹ́ mi má jẹ́ kí n tọ́ sórí àwọn òbí wa yìí gbogbo ọ̀nà náà fi gbọ́n jù wá lọ tára iná náà ń bá ẹ sọ ẹ́ tí ẹni mọ́mí ń sọ tí ẹ náà ń ṣe kó má bàa ṣìṣe kó má bàa ṣi ẹsẹ̀ gbé ó ní mọ́mí ṣe ń ja gbogbo ìjà tó ń jà wọn ṣáà lè rí kòtò ńlẹ̀ kán sọ yí pé kó lọ kó sínú ẹ̀ ṣé wọn ò mọ̀ yí pé nǹkan tí àgbàlagbà bá jókòó tó bá ń rí tí ọmọdé kan bá gorigi kò lè ever rí láéláé mọ́mí tó sọ fún yí pé àwọn ò fẹ́ kó o fẹ́ onítíátà àwọn ò fẹ́ kó o fẹ́ movie director ó ní nǹkan tó rí ó dẹ̀ yẹ kó gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni àbí wọ́n ṣàṣàjú wa délé ayé wọ́n mọ̀ jù wá lọ tábà ní ká gbé yẹ̀wò náà ní apá kan èmi fúnra mi gan mi ò support ẹ̀ bẹ́ẹ̀ ni èmi ò support kó o fọ́ ní tíátà o because gbogbo ìròyìn wọn tí mo tiẹ̀ máa ń gbọ́ kò tẹ́ mi lọ́rùn rárá àti rárá kò tẹ́ mi lọ́rùn rárá wọ́n máa ń sọ pé wọ́n ti like obìnrin jù ṣekúṣe wọn ti pọ̀ jù pàápàá jùlọ àwọn ọkùnrin wọn kí wàá lọ fẹ́ wá lọ ṣe láàrin ibẹ̀ yẹn nígbà táwọn ọkùnrin gidi mi wà ń ta tó lè ṣe láǹfààní tó lè fi ẹ́ lọ́kàn balẹ̀ èmi ò support kó o fẹ́ nìyí o èmi ò support kó o fẹ́. o tó bá gbọ́ tèmi mo gbọ́ tiẹ̀ gbọ̀ngàn tí mọ́mí ń sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ Tóbi ni mo nífẹ̀ẹ́ Tóbi ni màá fẹ́ bọ̀bọ̀ tán ní kí n fẹ́ yẹn mi ò lè fẹ́ mi ò nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yẹn mi ò lè fẹ́ Jeff. ẹni tó nífẹ̀ẹ́ ló máa fẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ló máa fẹ́ movie director ló fẹ́ fẹ́ ṣáwọn yẹn ṣọ́ máa ń ní feelings ṣá àwọn tó jẹ́ pé obìnrin ti pọ̀ jù wọ́n lọ bí wọ́n ṣe love ẹ̀ kí ló fún wọn ní assurance yìí pé òun love ẹ bẹ́ẹ̀. ó love me. àní ò ṣe mí èmi kú tèmi mo sọ ọ tó bá dẹ̀ délẹ̀ tán má sunkún wá bá mi o má sunkún wá bá mi máa rò bóyá mo máa console ẹni máa tún dákún nǹkan tó ṣe ẹni torí mo sọ báyìí o. wo ṣé mọ́mì lọ́rẹ́ ẹ̀ nàbí èmi lọ́rẹ́ ẹ̀. mọ́mì kan ni mò ń bá ṣọ̀rẹ́ bọ́ a ní máa bára wa rìn ká má bára wa sòótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá ẹ sọ kó gbọ́ràn sí yẹ̀ lẹ́nu ó dáa kọ́ mo máa gbọ́ràn sí yẹ̀ lẹ́nu for the fact pé mọ́mì tiẹ̀ sọ wípé àwọn ò like ẹ̀ ó yẹ kó end relationship yẹn ni. wá sọ́dọ̀ mi ọkọ̀ di mọ́mì mu whichever one please I'm tired of all this. ẹ fẹ́ yà mí wèrè ni kí ló dé gan. ẹ wọ ẹfin mi lẹ́jà rẹ kẹ jẹ́ ká sọ nǹkan mi. kò sí wàhálà àjọ máa wẹ̀yìn méjèèjì bíi sinimá káwọ bí tẹ fẹ́ já sí. mọ́mì ló bá ṣọ́ ẹ̀ Yeah, babe. Sure, pé chairman ò ní wà disappointed pẹ̀lú director tàbí chef fún iṣẹ́. Sure, chairman ò lè wà disappointed because director tàgbé chef fún yìí is the best director in the industry. Moreover, cast wa, lead actor wa, she is the best in the industry, so I see no reason why chairman ma fi wà disappointed. Ó yẹ kó yé nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ tí mo sọ yìí. I know. Ìwọ náà mọ̀ ọ̀rọ̀ chairman. Ṣé mọ̀ pé chairman return on wá lórí investment wọn? Chairman is not ready to lose anything. Besides, èyí tó ti jẹ́ pé àwọn telecommunication companies yìí wọ́n tún wá láti sponsor project ẹ̀. Ṣé o understand nǹkan tí mo sọ? Ó dìbò. Okay. Ṣé bó wà ń bẹ̀ nígbà tí director yẹn sọ fún wa pé òun á gbé movie wa from the best marketers. Yeah. So then I'm a profit lady. So that shouldn't bother you. Chairman is okay. Only one disappointed, Shubo. Well, nǹkan tẹ́mi tún wò ni pé ṣé wọn pé there are a lot of people organization wa. For him to point us out pé káwa handle project it is because of one thing. It signifies that chairman trust wa gidi gan. I know. So irú trust ti chairman then ní sí wa yìí. We shouldn't jeopardize it for anything. Director, Mr. Tobi, to find assurance, but there's no problem, so we are good to go. What about this one now? All right. I think I should come down here. Yeah, okay. All right. All right, now, hold on. All right. Yeah. No problem. Baby. Yes, love. Ṣùgbọ́n mo rò pé director ni. Ọjọ́ olówó di script writer. Baby. Yeah. Script writing ń kọ́kọ́ lọ fún tẹ́lẹ̀ kí tó bára mi ní directing. Yes. Ó dà, ọjọ́ mélòó lẹ máa lò báyìí? Ó máa fẹ́ pẹ́ díẹ̀ o. Nítorí pé àwọn tó ní sẹ́yìn ti fẹ́ lójú gidi gan. Àti wípé telecommunication company kan tí wọ́n ti support wọn. Ìfẹ́ mi, ọjọ́ mélòó lẹ máa lò?
nǹkan tó ń kọ́ mi lẹ́nu ni nǹkan tó ń sọ yìí tí mi ò bá ní parọ́ fún ẹ á fẹ́ tó èyí ẹ. What? Yes. Ọdún kan. Baby, ó yẹ kó yẹ o. Ó yẹ kó yẹ pé this is the first time tí màá kọ́kọ́ bá wọn di rest máa gbé lọ sókè òkun. Pàápàá jùlọ tó wọn wọ gbogbo countries pátápátá fún sóyún. Jeff, oya Ṣaléwá. Ọ̀rẹ́ mi. Ṣé mo pé mo ti máa ń jẹ ọ̀rọ̀ ọmọkùnrin kan lẹ́nu nínú ilé látijọ́ yìí wà ní Jeff ẹni tó jẹ́ bẹ́ẹ̀ ni. That's nice. Pẹ̀lú ọkọ mi báwo ni gbogbo ilé ń kọ́. Ó pè mí ó bá mi sọ àwọn ọ̀rọ̀ kan nítorí ọ̀rọ̀ Tọ́lá náà ni ó ṣáà sọ sọ́tún ó sọ sósì mo ní èmi nìkan kọ́ ni mo dá bí Tọ́lá yé pé ó ní mọ́mì kejì ni mo ṣe ní kó wá bá ẹ sọ kájọ panupọ̀ kájọ bọ́mọ yẹn wí Jeff mọ́mì Tọ́lá kejì rẹ̀ sọ tó bá. Ṣẹ́yìnmá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ really le ọ̀rọ̀ Tọ́lá ni ṣe rí bí mo ṣe ń disturb Tọ́lá tó tí mo ń ask her out tó Tọ́lá insist pé òun ò lè fẹ́ mi ẹ dẹ̀ mọ̀ it takes two to tango mo wá feel pé kí n wọ́ olólùfẹ́ tèmi lọ síwájú mi ò lè máa disturb ẹ jù a lè fipá mẹ́ṣin lódò ni a lè fipá fún lómi mu kan tí mo feel nìyẹn bọ́ nítorí pé bí àwọn ọmọ mi ṣe mú mi ọwọ́ tó fi mú mi ni mo feel pé kí n tó lè take any decision kí n sọ fún wọn náà. Ok Jeff àbí kí lórúkọ ẹ Jeff má wọrí àwa máa bá Tọ́lá sọ̀rọ̀ ó ní ìdí àti rush ṣó ti gbọ́ ọkọ mi gbogbo nǹkan tó fẹ́ Ọlọ́run á ṣe fún ẹ dìmọ̀ tó yẹ pé mọ̀mọ́ ẹ̀gán ti fọwọ́ sí pé kó fẹ́ yẹn kò sí problem nípa yẹn ọmọ olúbo ní ẹ̀gán pàápàá. Ìjẹ̀bú ni mà. That's nice. Àwọn Ìjẹ̀bú dẹ̀ ń tọ́jú obìnrin. Wọ́n tọ́jú obìnrin aṣàlẹ̀ jẹjẹ. Ibi ẹni tí òrò bí rí. Ọmọkùnrin náà ti wà ní sùúrù. In fact èmi kò tiẹ̀ láìpẹ́. Ìmọ̀ tí Tọ́lá ń fẹ́ ọ̀rọ̀ ẹ̀ tún mi. Tọ́lá máa gbà ó máa gbà. Ó yá gbà ní. Sùúrù la máa ṣe sùúrù ni ọkọ mi má bínú ó sì máa gbà sí ẹlẹ́nu ṣó ti gbọ́. Ṣé pé sùúrù tèmi náà sọ láti ṣe ẹlẹ́nu. Ìwọ má wọrí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi àsọ̀ ń pẹ̀. Olólùfẹ́ mo fẹ́ràn rẹ ìfẹ́ rẹ pẹ̀lú ọkàn mi olólùfẹ́ má gbàgbé pé ìwọ lọ́kàn mi yàn ẹni tó torí ẹ̀ nà mí ni wọ́n padà fẹ́ ẹni tó torí ẹ̀ nà mí yẹn òun ni màá fẹ́.
Sola. Toby. Wow. Inú mi really dùn láti meet ẹ lẹ́ni o. I'm so excited. I'm so happy. Believe me, inú mi gangan dùn láti meet ẹ lọ́jọ́ tó ní. Pàápàá jùlọ fún ìgbà àkọ́kọ́ tí mo máa pàdé talented and classy Sola Ogundare. Anyway, má gbàgbé láti fi beautiful sí. Oh, sorry. Beautiful. Anyway, you can eat whatever you want to eat, drink whatever you want to drink. All bills on me, my able Mr. Director. They are doing you pay me will check account for now. Have it move daily. Sorry. Hello, Ife. Hello, baby. Mo níbo lo wà? Mo ní pẹ́ kó lọ office. Wàá rí mi láìpẹ́. Ó dà. Oúnjẹ tó máa jẹ tó bá dé, òun ni mo fẹ́ sè. Okay, má pẹ́ o. Ṣó ti gbọ́? All right, love. Hi, darling. Take care of you. Bye-bye. Bye. Is that her? Yeah. Oh, seriously, how ni a young, vibrant, handsome director like you should marry? Man, that's bad. It's bad. Yes. Anyway, mi ò tí marry. Ìyàwó wá fẹ́ sọ́nà mi. Why? Kí ló dé tó ń rẹ́rìn? Wọ́n máa worry tẹ́. Àfẹ́sọ́nà ẹ̀ ni? Yeah. Don't worry. Toby! O fẹ́ sọ pé o gbọ́ mi àbí? Don't baby me. Kí lélẹ̀? Káàdì náà. No, mi ò mọ̀ pé káàdì ni, pad ni mo pè. Ibo lo ti rí káàdì obìnrin? Kí ló ń ṣe ní jacket ẹ̀? Tell me. Well, Toby, it was nice chatting with you today. Inú mi really dùn láti meet finally. Ṣé mo pé wọ́n sọ fáwọn èèyàn pé Toby, this so-called Toby tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀, ṣé mo pé kò direct mi rí ṣá? Àwọn ọmọ máa ní no, irọ́ ni. Mo ní well, you know, one of my friends was even asking me that as big as you are in this industry and as big as I am, èmi àti òjò ṣiṣẹ́ pọ̀ rí. Mo ní well, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. Sola, thank God. I believe pé èmi nínú mi dùn jù lé ni. Because mo máa ń gbádùn àwọn fíìmù tó máa ń wà nínú ẹ̀ gan. Ọlọ́run bá ń gbọ́. Mo kàn wọ́n pé ọjọ́ kan ṣá. Irọ́ ló pa. Because tó bá jẹ́ pé òótọ́ ni ló like me that much. I mean, wá ti pè mí fúnṣẹ́ náà àtijọ́ ṣiṣẹ́ náà. Okay, òun ò jẹ́ kárí ti bí ni. Ẹ má bínú, ó dẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Bros, ẹ jọ̀ọ́ ẹ bá mi súnmọ́ tèmi sẹ́yìn, mo fẹ́ gbé mọ́tò mi jáde. Okay, sorry. Baby, jọ̀ọ́ help me. Mo ń bọ̀. Oh, it's fine, it's fine. Káàdì àwọn tàjọ ń ṣiṣẹ́ ni. Káàdì àwọn tàjọ ń ṣiṣẹ́. Káàdì obìnrin ló ń bá ṣiṣẹ́. Kí ló ń fi ṣe nu jacket ẹ̀? Kí ló ń ṣe ń bẹ̀? Báwo ló ṣe débẹ̀? You don't have explanation to it, right? Jọ̀nà, ṣé obìnrin náà kọ sínú káàdì ilé? No, ojú ń dùn mí àbí? Ojú ń dùn mí. Toby, so o ní explanation fún mi àbí? O lè explain bí káàdì ṣe débí báyà bí?
Ó lè má bínú. Dẹjọ́. Tóbi. Babe. Ó dà, ṣe torí nǹkan tó ṣẹlẹ̀ lọ́sàn-án yìí. Ó yá má bínú, I'm sorry. Má bínú. I was jealous, fine, má bínú. Torí ìfẹ́ tí mo ní sí ẹni. Baby. Yes. Sọ pé ó dá inú bí mi lọ́sàn-án yìí. Gbọ́n nǹkan tó perform yẹn ó ti le jù náà. I know kò dẹ̀ kí n ṣe why. Ìwọ ni wà ní. Ó dẹ̀ bẹ̀ sí bá mi sọ̀rọ̀, bẹ̀ sí kí fún mi. Bẹ̀ sí sọ̀rọ̀ sí mi anyhow. I'm sorry. Mo dẹ̀ kí n jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń sọ, nǹkan tí kò ṣẹlẹ̀ ni. Síbí nǹkan tí yẹn bá mú lárí dájú lè yẹn wá ń jalè lórí. I'm sorry now. Finish your more. Thank you. Let's do it now, please. What? Let's do it. So you have book box as it. Màá fi mú yàn náà yẹn tó bá ti dùn ní tibí báyìí náà. Ohun tó bá wà lọ́wọ́ yẹn báyìí á jábọ́ ni. Babe. Wait, the boss singlet now. Darling, thank you. You must be kidding me. No, is this supposed to be a kind of joke? Omingbe, despite the fact that Kabo boy red-handed, you still begged him. Ladies, what I'm we continue. But what I'm so wrong by boyfriend, mini. It's not just my boyfriend. Fiancé mini bobo, you now. Are you not getting it? Yeah, right. They should date for a very long time. So she propose say, Abby. Oh, le sọ̀rọ̀ ni. Àbí ọ̀rọ̀ yín ò lè ṣe. Anyway, àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú ẹ̀, á dúró dídì. Jọ kí ló ń try láti sọ fún mi? Mo ní kí ló ń try láti sọ fún mi? Torí wíwo wọn tó kàn ń sọ látàárọ̀ kò fi bẹ́ẹ̀ yé mi. Kí ló fẹ́ gangan? Nǹkan tí mò ń sọ ni pé where is house leading to? Me, I understand it. Don't you think we should just take this relationship a bit further? Next month, mo máa pé 27. Mi ò ṣọmọdé mọ́ náà Tóbi. Kó lọ rí mom sí ọkọ o fẹ́ rí wọn. Ó fẹ́ ní dọ́là, ó fọ́túnla dọ́túnla. What is this? Kí ló ṣẹlẹ̀? Tọ́lá, súnmọ́ pé by style, òun threaten mi nínú ilé. So ọgbọ́n threaten mi nínú ilé. Àmọ́ mi ò ní jẹ́ kí èṣù lu èmi àti ẹ̀ papọ̀. Ó yẹ ẹ̀, má kọjá lọ síta ń sìn máa lọ bá àwọn ọ̀rẹ́ mi, máa lọ bá wọn ṣeré. Tóbi, no now. Tóbi! So fún mi lẹ́nu àbí? Ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn? Bẹ́ẹ̀ ni bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Òun ṣe ló fi mí sílẹ̀ lórí ìdúró ló lọ. Ó dẹ̀ tún sunu ilé yẹn mọ́jú. Jọ, ibo ló fẹ́ kí long time yẹn? Ó mọ time tí kìíní yẹn ṣẹlẹ̀ ni. Kò síbi tí mo fẹ́ lọ, ta ló fẹ́ gbà mí? Wo ibi tó fọ́ ni pé mo tún ṣe oúnjẹ fún, mo prepare breakfast fún kó tó lọ bí iṣẹ́ láàárọ̀. Hey, this is serious. Ọ̀rọ̀ yìí kò dàbí pé ó normal mọ́ o. Because left to me, I can't do that. Èmi ò lè ṣe yẹn o, mi lè ṣe tèmi bẹ́ẹ̀. Ọ̀rẹ́ wa, ó má jẹ́ blame ẹ̀. Ṣé mo pé most of our these movie makers kò sẹ́ni tí ò kì í fi associate ara wọn mọ́ wọn, you understand? And then obìnrin wọ́n máa wà pẹ̀lú wọn most times. Àbí ká ló máa lẹ́sẹ̀ wòlé tí ò ní ìbùdó. Bóyá reason why tí ọ̀rẹ́ wọn ò ṣe fẹ́ fi sílẹ̀ nìyẹn. Àbí kí ló fi? Listen, mo ti sọ fún yín times that number pé mi ò fẹ́ Tóbi torí pé ó jẹ́ movie maker, ó jẹ́ director, actor, celebrity. I love him. Ìfẹ́ mi ni, àyànfẹ́ mi ni, ọkàn mi ni, torí ẹ̀ ni mo ṣe wà pẹ̀lú ẹ̀. So you guys should get it. Àbí ṣé mo máa la orí yín báyìí kí n kó ọ̀rọ̀ sí ni kẹ́ tó mọ̀ pé mi ò fẹ́ Tóbi torí pé ó kí ló ṣẹlẹ̀ náà? Sorry, ó láì pẹ́ sí bí
Mo bínú. Ṣó lè tó yẹ? Ó lè jù bẹ́ẹ̀ lọ, ọ̀rẹ́ wa. Má bí. Pẹ̀lẹ́. Ó dẹ̀ sọ́pọ̀ fẹ́ nǹkan kan sí. Mo ti wà òkè. Àti pé àsìkò ti tó. Ọjọ́ tí ń lọ mo ti fẹ́ máa lọ sílé mi. Bọ̀wọ̀ time ò tí lọ. Just 10 p.m. Joshua. Ṣọlá, I don't like to drive at night. You don't like driving at night? Àbí torí obìnrin tó gbé sílé tó fòrùka sí lọ́wọ́ tó ti sọ̀rọ̀ ẹ̀dìyàwó sára mọ́ ẹ lọ́wọ́. Àbí torí ẹ̀ lè ṣe ń kánjú lọlé. Ṣọlá, kí ni mo gbọ́ tó sọ ń sìn yẹn? Ṣé o believe pé o ti fẹ́ máa insult mi? I'm not insulting you. I'm just saying the truth. Àbí ṣé mo parọ́ ni? Ṣọlá, I repeat my dialogue. Ilẹ̀ ti ṣú, mo ti fẹ́ máa lọ sí ilé mi. Tóbi, ṣé torí mo sọ̀rọ̀ girlfriend ẹ ló ṣe wá bínú tó tó báyìí? Báwo ni náà ṣe ní bí mi? Sọ fún mi. Báwo ni wàá sọ̀rọ̀ sẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí? Okay. Sọ fún mi ní tòótọ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́. Mo nífẹ̀ẹ́ gidi gan. Gidigidi gan. Ó yá wọnú ojú mi kó sọ fún mi pé lóòótọ́ ló nífẹ̀ẹ́. Sọ̀rọ̀ náà. Who are you chatting with? My business partner. Business partner. Ló ń sọ fún pé o nífẹ̀ẹ́. Níbo lo ti gbọ́ yẹn? Tóbi mi ò gbọ́ mo rí ni. Ó ń bóbìnrin sọ, ó ń sọ fóbìnrin pé o nífẹ̀ẹ́ níbi tí mo wà. Tóbi, mi ò kí ń ṣe ọ̀dẹ̀. Fine, mo nífẹ̀ẹ́, but I'm not a fool. Mo jókòó síbí ó ń bóbìnrin sọ̀rọ̀ pé o nífẹ̀ẹ́ obìnrin. Jọ kí ló tún fẹ́ lára obìnrin tí ò sí lára mi? Jọ baby, kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ jáde lẹ́nu yìí? Ìtumọ̀ ni pé mo ti serve ẹ fún years. Look at me, máa tún lè ṣe, máa faṣọ ẹ, máa dáná fún ẹ, wá tún dé, kò sígbà tó pè mí tí mi ò jẹ́ níhò. What else do you want, Tóbi? Wà kí ló ń sọ jáde? Kí ló ń sọ náà? Ṣé gbogbo nǹkan tó ń sọ jáde lẹ́nu pé òun ṣe fún mi? Ṣé mi ni mo force ẹ pé kó máa ṣe ni? Ṣé mo wù ẹ́ lọ́kàn láti ṣe ni? Despite the fact pé o ì tí propose sí mi. Lẹ́nu ẹ̀ wọ́n sọ fún mi pé ṣé ìwọ force mi ṣe nǹkan ni?
Oh, baby, èmi gan ti fẹ́ pè ẹ́ tẹ́lẹ̀. Mo ti fẹ́ bẹ́ẹ̀ sọ nǹkan kan. For now, I need space. Are you breaking up? Tó bá yẹ pé nǹkan tí mo sọ, nǹkan tí wo rò sí nìyẹn, kò sí wàhálà. Toby, you can't break up with me. Oh, no, it's not possible. Why would you say that? Toby, no. Now tell me, why won't you call it quit with you? Mommy. Don't want me. Onírànú ara ẹ̀, ó sọ̀rọ̀ di ìyàwó Sàárà kalẹ̀. Ó lọ jókòó sílé ọkùnrin, ó ń bá fọṣọ, ó ń bá sebẹ̀, ó ń bá dáná. Ó tiẹ̀ ní tìjú rárá bó ti wù kó mọ̀, ó ń pé mọ́mì. Ó ń pé mọ́mì, kí ló tí ò ní ṣe ń ṣe kú ṣe dá mi lóhùn. Mọ́mì mi ò fi ara mi bẹ̀ Toby. Mọ́mì mi kì í ṣe ìyàwó Sàárà o. Yóò fi rẹ̀ ẹ̀bẹ̀. Ọ̀rẹ́ mi sùúrù lọ́rọ̀ igbá o. Àjọ máa bá sọ̀rọ̀, ó dẹ̀ máa calm down. Ó ní ìdá ti pariwo lé lórí. Ìwọ náà mọ̀ pé gbólógẹ̀ ẹ̀ ní bó ṣe ń wò. Dẹ́yìn tó bá ní time àti mú ẹni náà wálé, ìwọ náà dẹ̀ fojú rí. Wà á take care easy pẹ̀lú ẹni. Ó dẹ̀ máa wọn ọmọ tá à ń bí sìn, wípé sùúrù lọ́rọ̀ wọn gbà, àbí? Ọ̀rẹ́, ó jẹ́ apanupọ̀ ká bó léèwì kó lè mọ̀ kí nǹkan tó ń ṣe ò dáa. Mi ní kó má bá wí, bẹ́ẹ̀ tí o ti ń gbé high jù. Mi ní kó má bá wí, ọmọ mi ni náà. Jẹ́ apanupọ̀ ká bá ọmọ alágídí olórí kòkòkò, ó ti fi jọ ẹni tó máa jọ. Jẹ́ ká apanupọ̀ ká bá wí. Ó lọ sílé ọkùnrin wa lọ dáná ń bẹ̀, wàá fọṣọ ń bẹ̀, ó gbéra ẹ̀sìn lọ́wọ́, ó sọ̀rọ̀ ẹ̀dọ́mọ tí ò ní ibì tí ò ní ran. Ó wá ní kó má ṣe ń ṣe kíṣe, ó ní kó má ṣe chikachika. Jẹ́ fún wa ń bẹ̀. Ọmọkùnrin yẹn kò máa sí nǹkan tọmọkùnrin yẹn ò fi tẹ́ ọmọ mi lọ́rùn. A wá bẹ̀, ogbó nǹkan ló fi ń bẹ̀, igbe kó tiẹ̀ gbọ́ tòun irọ́. Ó náà fi Tóbi, ghost boyfriend, Tóbi yìí àrírí, àmọ́lé ẹ̀, àmọ́nú ẹ̀, kò wá tọrọ ẹ̀, àmọ́ bó ṣe rí. Ó takú ti lọ́rọ̀ ní Tóbi ló fẹ́fẹ́. Nǹkan tó yẹ kí wo gangan ṣe fúnra rẹ̀, wàá sọ fún un pé kó invite boy yẹn wálé, then kó fojú rí, bóyá wà capable láti fẹ́, then you will know what to do. Ó ní ìdá ti pariwo lé lórí àtọ̀. Mi ò nífẹ̀ẹ́ Jeff, Tóbi ni mo nífẹ̀ẹ́, ṣe ti gbọ́. Ẹyin gan pọ̀ lórí Jeff, ṣé iṣẹ́ yìí lè fẹ́ bá mi débẹ̀ ni? Are you walking out? Leave me alone, I'm going. Ajá tó máa sọ fún ẹ̀sìn, olójìdé tó ti lọ ẹ̀. Because ò ní sùúrù pẹ̀lú ẹ̀, wàá take easy pẹ̀lú ẹ̀ ni. Ajá tó máa sọnù ni kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ṣé bó ṣe work out on mi yẹn dáa? Á bá mi bẹ̀. Tí n bá bò ó, láyé kò ní bá mi dánrọ́ ẹ̀ mọ̀. Kọ́ ẹ pé bí ṣe ń sọ ìwọ náà bá ń panu pọ̀ mọ́ kò ní dìde. Nítorí pé mò ń sọ ìwọ ń sọ òun support ẹ̀. Láyé ṣe kí láti dìde wájú mi. Àwọn méjì òjò lè máa bá wí at the same time. Lè bá wí at the same time. báàgì tó wà lórí fíìkì ìjọba mi kọ́lé. ṣé sílẹ̀ ọ̀dọ̀ yín sà. no peter. jọ ẹ bá mi handle àwọn bags mi with care please ẹ jẹ́ má jẹ́ kó dọ̀tí. don't worry ó máa wà okay ọmọ gidi ọgá baby you are home finally. Yay, finally. Not like Munjo wa. Dájúdájú abẹ́rẹ́ tí lókun ní dìní. Yes, so. Ọ̀gá, mo bá ti gbé.
ṣé dandan ni bàtà wà ní àwọn àṣìbáyìí ẹ dákun báàgì mi ò bá mi take care dáadáa ṣé kí n gba security ti báàgì nítorí Ọlọ́run bẹ́ẹ̀ jọ Ọlọ́run ẹ̀sọ́ ẹ̀ ní búlì tí ò kàn bẹ́ẹ̀ ní ìdúrà ẹ̀ out of the system fọ́dún kan ní wáyé káwọn yóò wọ́n sáyé fún ọ̀gá yóò fọ́ ẹ̀rù níbẹ̀. Hi. Fine. You look good. Belle, baby. Yes. Okay, Shewa, oya fún mi. O ṣé, o lè lọ jókòó sínú mọ́tò máa wá báyìí. Baby. Yes, dear. I got this phone for you. I hope you like it. iPhone? Oh, thank you very much. Welcome, my sweet. But then, mi ò dédé rà fún ẹ. Mo ní reason. Reason? Bó ṣó mọ̀ pé ọkùnrin gidi ni ẹ́ ṣá. You are a real man. Níbo ló tún gbé mi lọ? Bíbí, òyìnbó tó sọ ń sìn kò yé mi. Má worry. A ti rí ẹ ń sìn. Má jẹ́ kó yé. Baby, o ti lóyún? Yes. 7 weeks gone. I'm pregnant. Ọlọ́run ọba ọ̀gá ògo. Ìwọ ni màmá yìí títí ayérayé o. Kí má parọ́ fún. Ṣé ni Ọlọ́run mọ àsìkò tí mo nídìí irú rẹ̀ báyìí ó dẹ̀ ṣe fún mi nírọ̀rùn. Ọlọ́run ṣe o. Ìwọ gangan again. And you too. Thank you very much. Nítorí pé o wí bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún mi. Yes, Ọlọ́run wà lẹ́yìn mi. Toby. What? Ọ̀run ọ̀pá tọ́lá ni. No, okay. Idiot, the girl. You need to see her. Hey, sorry, dear. Lọ sínú kitchen. Wá rí flakes nínú cabinet. Àbí kó bu gàrí Ìjẹ̀bú. Flakes àti gàrí Ìjẹ̀bú. Kí ló jẹ́? Go. But baby, ṣé pẹ̀lú oyún inú mi ni kí n máa lọ ṣe wàhálà máa dáná oúnjẹ fún ẹni? Kí ló dé tó tiẹ̀ kí n wá considerate nù? Don't worry, I'll be okay. Huh? That reminds me. Yeah. Kí ni yẹ? Ṣé bí wàá tiẹ̀ gbà náà? Engagement ring. Yeah. Kúnlẹ̀ kó propose mi. Ìyàwó mi funny gan sa. Why? Ṣé wọ́n ló yẹ kó ra ring àbí mi ní kí n lọ rà? Kó dẹ̀ tẹ́ mi lọ́rùn nígbà tó bá wù mí láti propose fún ẹ. Yes. Tóbi.
Do I look like Tola? Do I? So, o fẹ́ sọ mí dolórí burúkú, bó ṣe sọ Tola dolórí burúkú àbí? Ọmọ tó yẹ kó propose sí, nígbà tó yẹ kó propose sí, o propose sí, tọ́mọ yẹn fi dògbó nàyà mọ́nú ilé. O fẹ́ sọ mí dà bẹ́ẹ̀. Kò ní lè work. Kúnlẹ̀ my friend kó propose sí mi. Toby, propose on time. Ọwọ́ ń ro mí dá mi lóhùn o. Can't you feel any problem? Problem? Yeah. Problem bíi ti báwo? Yes. One, ó force láti propose so. Two, ó sọ fún America ló fẹ́ lọ bẹ́ẹ̀ náà sí. Without any complications. Tell me, he go see any good hospital review you. Try to understand us. We are movie makers. We are doing the same business. Fine. Gbogbo ala mọ̀ pé iṣẹ́ tá ń ṣe ó wà profitable. À ń pawó lórí owó gidi láàrin. But what if tomorrow owó ò wọlé bó ṣe yẹ kó wọlé ńkọ́? I don't think like that now. Ọ̀rẹ́, a ò bá má ronú bẹ́ẹ̀ yẹn. Ẹni tá à ń sọ ń pa ẹ̀ sí ọ̀nà tí pé ìyàwó mi ló jẹ́ sá. Ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé Ṣọlá actress ni. Mi ò believe pé nǹkan tó bá máa better fún live ẹ̀. Tí báwo pé mo fẹ́ assist ẹ̀ pé kíní yẹn kó lè wà successful fún, mo ò believe pé mean anything now. And then tó bá lọ sí America tá à ń sọ yìí tó gbé oyún yẹn lọ gẹ́gẹ́ bí oyún mi tó bá lọ bí ọmọ yẹn sọ̀hún, it is an achievement for me because ọmọ yẹn máa di citizen èmi mo dẹ̀ lọ kí la máa sọ ń gbà yìí. But marriage shouldn't be based on money. Frankly speaking, Shola is too materialistic. Yes. Gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ló yé mi but mo fẹ́ kẹ́ mọ̀ kọ́kọ́ dájú wípé nǹkan tí yàn bá lè afford láti ṣe fún yàn mi ò believe pé ó yẹ kí yàn tún máa wẹ̀yìn kó tó ṣe náà. Ọlọ́run ọba gan sọ pé oore tó bá lè ṣe fún ọmọlàkejì ẹ ṣe fún má wo ẹ̀yìn má wo wájú kan ṣe tiẹ̀ fọ́lọ́run yàtọ̀ fún pé ó jẹ́ àwọ̀ mi. Ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ibi ń pa ẹ̀mí tí la máa jẹ. Ṣọlá. 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 For God's sake, kí ló ṣẹlẹ̀ tó pariwo orúkọ mi bẹ́yẹn? Kí ló ṣẹlẹ̀? Ṣé o mọ̀ pé mo lọ́mọ inú ilé ni? Ṣé o fẹ́ jọ́ ọmọ sílẹ̀ fún mi ni? Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣọlá, mò ń pariwo orúkọ ẹ nínú ilé mi. Talk, what do you want? Okay, oúnjẹ mi dà. Are you blind or something? Can't you see? Ṣojú ẹ ti fọ́ ni. Ṣọlá, oúnjẹ tó ṣe fún mi kí n jẹ lélẹ̀. Ṣọlá, kémi jẹ sliced bread. Tó o bá ṣe ru eléyìí, wàá ṣe noodles, wàá ní o ti parí oúnjẹ tó máa ṣe fọ́kọ ẹ. Jọ̀ọ́ torí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀. Ṣé àkàdùn mú ẹ ní ọwọ́ méjèèjì yẹn kó lè rú àmàlà? Kó lè tí ẹ bá. Ókè tí ẹ bá ní ẹ lára jù, o lè ṣe rice tí máa jẹ tí máa wà ókè. Wait! Just shut your filthy mouth and listen. Ṣọmọ kan, tí gbogbo oúnjẹ tó dárúkọ sí tó bá mú ẹ jẹ. Àbí ṣé wò lọ́wọ́ ni? Àbúgbọ́wọ̀ ẹ̀ falágbáfọ̀. Ọwọ́ ń dùn ẹ̀. Láyéláyé ẹ̀ ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìgbẹ́ tó bá wọ̀.
Sọlá. Sọlá. Ó dẹ̀ kọjú síbi. Ó lè dájọ́ máa sùn papọ̀ tó máa kéyìn sí mi. Sọlá. Sọlá. Kí ló dé? Kí ló dé? Ṣé fẹ́ pa mí ni mo ní mi ò ṣe? Ṣé ó fi ṣí ẹ ni? Ṣé kú ẹ ló fẹ́ kú ni? Mo ní I'm not interested. Ó fẹ́ rape mi ni? Ṣé ó fẹ́ rape mi ni? Tóbi, ṣọ́ ara ẹ o. What? Sọlá. Torí pé mo fẹ́ bẹ make love. Torí ẹ̀ ló ti fẹ́ gé mi jẹ. Torí ẹ̀ ló ti fẹ́ gé mi jẹ. Sọlá. I saw it coming. Ọ̀rẹ́ wa kàn jàlá gidi ni o. And I warned you about this thing, but you wouldn't listen to me. O ti rí sìn, mo bá ẹ sọ bọ ò ní gbọ́. Òun ló ti ṣẹlẹ̀ yìí. Gosh. Ọ̀rẹ́ ó ti sú mi. Ó ti sú mi débi pé mi ò mọ nǹkan tí mo lè ṣe sí lọ. Ọ̀rẹ́, follow the trend. Yes. Meaning? Follow the trend simply means kò sọjí life. Let that girl remain your baby mama. Nothing more. There's no big deal about you having a child. What is the baby mama in here? So you have to move on. Life must continue. That's the trend. No, rẹ̀ kò lè work. Kó tó sọ yẹn ò lè ṣẹlẹ̀. Àbí ó ti gbàgbé iṣẹ́ tí gbogbo wa jọ ń ṣe. Ó ti gbàgbé pé pàṣẹ wàyí tá bá kọ́lé wọn kì í gbé nípasẹ̀ nǹkan tó dáa. Tá bá ra mọ́tò wọn ní gbé pé mọ́tò kan tó wọ́n ń sìn actor kan báyìí ló ń lò. Jẹ́ kí irú nǹkan báyìí kó ṣẹlẹ̀. Ìgbà yẹn ló máa rá àwọn journalists, àwọn bloggers tó máa bẹ̀rẹ̀ sí gbégbé kiri tó máa bẹ́ẹ̀ lórúkọ jẹ́ kó tí mò ń sá fún yẹn. Tí mo ṣe rò wípé kí n máa ṣe bí ọ̀dẹ̀ bí ẹni tí ò gbọ́n kí Ọlọ́run fi yọ mí nínú ọ̀rọ̀ tó wà lẹ̀. Tobi, listen and listen good. Kò sí nǹkan tó kọ ẹ pé any bloggers or any journalists. These people have got something hidden too. Àwọn gan wọn dọ́gbọ́n sí ara wọn. But because they are not relevant like us, we are very relevant. That is why lọ́ ṣe ń dodge síbi kan lọ́ fi ń gbé story wa. But nobody have got their own time. Láti gbé story wọn because they are fucking nobody. See, this baby mama thing should continue. In our own world here, baby mama shit is needed. It gives us hype. Take up base scandal by. You don't have to care. Life must continue. They have to carry their story and you don't have to give any F about it. Come on, Jarai, man. Kò yẹ kó affected. Ọmọ yẹn ti ṣòro ọmọ tó fẹ́ jẹ ni. So yẹn ò yẹ kó bother rárá. Life must continue. Everybody ló ní baby mama drama nílé. So you don't have to bother yourself. Live your life, man. Yes. That is the bitter truth. You understand? Oh, o rò pé tiẹ̀ lálákọ̀ọ́kọ́. Tiẹ̀ kọ́ lálákọ̀ọ́kọ́ náà, ìwọ fún rẹ̀ rí o mọ̀. Àìmọye directors and actors tí wọ́n fẹ́ra wọn tó dẹ̀ ti depart. Oníkàkùn ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ America, London, Nigeria here tí ó dẹ̀ sí wàhálà táwọn ọmọdé ń live fine táwọn yẹn gọ́gọ́ tínú wọn ń dùn. You understand? Follow your heartbeat. Oh, you want to put yourself into bondage all because you want to be scandal free? No. God. Má fi rẹ̀ sí bondage kankan. Free your mind. Live large. Jẹ́ kí inú ẹ dùn sí nǹkan tó ń ṣe. Gbogbo àwọn journalist tó ń pariwo yẹn wọ́n fẹ́ make owó tí wọ́n ní o. Tí wọ́n bá ti kọ́kọ́ sówó kódà fíìmù wa gan lọ sókè ni. Jẹ́kọ̀ kan pa mi inú mi gan dùn. Right? Yàrá ẹ̀ ń brain. Oh, ó ti gbàgbé ọkùnrin Démọ́lá ni. Bóyá fẹ́ yàwó ẹ̀ níṣu lọ́kà ló fẹ́. Full ass wife ló fẹ́. Ṣé o understand? Kò sí nǹkan tó fẹ́ tí kò kì í fún un. Bàtú máa délé ńjọ́ kan ó ti kó àwọn ọmọ kúrò lé lọ fẹ́ ọkùnrin míì tí kò tó ọkùnrin Démọ́lá. Ìtò wa burú jù bẹ́ẹ̀ ni wípé wọ́n wá change surname ọkùnrin Démọ́lá sí surname ẹni tó kó àwọn ẹ̀ lọ fẹ́ imagine. Ó jẹ́ fún rẹ̀ ń brain. Ìyá rẹ̀ ń brain o. Kí ni yẹn?
ó ṣàkàwé àbó kà ní àbí báwo ló ṣe ń direct anyway kò sí ẹ yé wa gan àwọn tó ń gbéṣẹ́ fún ẹ gan understand jọgbà lọ́wọ́ mi jọ mo mọ̀wé o mọ̀ kankan. nǹkan tó kọ síbí òye mi. kò lè yẹ máa ṣàlàyé fún ẹ ṣe rí inú pépà ọwọ́ ẹ̀ yẹn routine bí èmi àti ẹjọ́ ṣe máa ní àjọṣepọ̀ nínú ilé yìí ló wà ńbẹ̀. ọjọ́ Monday wọn ò ní fẹ́ bí yẹri kó súnmọ́ mi ṣọ́ṣà mọ̀ pé ọjọ́ iṣẹ́ ni ọjọ́ ajé dẹ̀ ni torí mi ò lè jẹ́ kó kókùtà bá mi kò jọ ọjọ́ Tuesday mo máa gbọ́mọ lọ sí clinic fún check up orípọ́jọ́ yẹn máa busy gan there won't be time for nonsense. Well, ní ọjọ́ Wednesday, let's say like around 9 p.m. mo lè wo ṣe fún ẹ kí n fún ẹ ní 1 round. Really? Yes, really. Ṣé gbogbo ọjọ́ tó kù nínú ilé kò jọ o kò tiẹ̀ jọ rárá má tiẹ̀ try láti fọwọ́ burúkú kàn mí. Well, maybe on Sundays tí n bá tètè dé láti church tí mo dẹ̀ wà ní good mood bóyá ọjọ́ yẹn torí ìwọ náà bá dé pé bóyá mo lè fún ẹ ṣe. Oh my God. Anyway, má bínú. Ṣé lórí ìbálòpọ̀ láàrin mi àti ẹ òun ní àlàyé pọ̀ tó báyìí? Ẹjọ́ ló fẹ́ rò. Anyway, that aside, ó ti pẹ́ ta ti shop gbẹ̀yìn èmi àti Ẹniọlá a ní láti change wardrobe so mo fẹ́ lọ sí Yankee a fẹ́ lọ ṣe shopping. Ẹ lè máa lọ kò sí wàhálà. Àbọ̀ Tóbi kí ló dé tó kàn máa ń ronú báyìí ná wàá kàn ronú bí eṣinṣin wàá kàn sọ̀rọ̀ bí ẹni tó rí ẹ ò pè bí ẹni tó rí ẹ ti dàrú bí ẹni tí ò lọ́pọlọ irú ọ̀rọ̀ wo nìyẹn jọ ṣé eyín yẹn ni mo fẹ́ fi ra tíkẹ́ẹ̀tì lọ sílùú òyìnbó ni àbí mo fẹ́ lọ gbá àwọn òyìnbó lójú lọ kẹ́rù lórí wọn ni báwo lè máa ń sọ̀rọ̀ báyìí ná wàá kàn sọ̀rọ̀ ń gbà mí wàá kàn sọ̀rọ̀ bí illiterate. Bí wèrè. Bí wèrè. Ok o mo ti gbọ́ ogun kan tẹ́ sọ bí èlò lẹ need. 10 million naira will do. Mo ní tẹ́ kí ni 10 million naira 10 million naira kọ́ 100 million naira ni kí ló ṣe lọ fẹ́ pa mí ni ṣé mi try ni sọ fún mi ṣé mi try mi ò try. I draw 250k for food every week and all. Please kí ló fi ń ṣe oúnjẹ wo ló fi ń ṣe fún mi lẹ́yìn ní juice ọ̀fọ̀ tó ń ṣe fún mi àti slice bread àwọn oúnjẹ tó ń yọ ọmọ kínkínní. Kí ló ń parẹ́ nù. Tóbi má bínú mo ti gbàgbé ni mo ti gbàgbé pé ikú oúnjẹ ló kú láyé tó kọ́kọ́ wá mo ti gbàgbé pé tìfun lọ̀rọ̀ ni ẹ́ mo ti gbàgbé pé oúnjẹ ló máa pa oúnjẹ ló máa ba yíyẹ jẹ́ oúnjẹ nìkan ló mọ òun mọ nǹkan mi láyé tó wá oúnjẹ iná ni sórí pé ìwọ lẹni ọlájọ ọmọ yẹn ó lè parí ike after meal méjì lọ́jọ́ kan ṣoṣo ó rí pé ọmọ yẹn ó ti lọ fún oúnjẹ jẹ ó ti lọ fi jó ẹ báyìí. Ó bá pọ̀ ọlọ́mọ dànù sọ fún mi ò bá sọ ọlọ́mọ lẹ́sẹ̀ kó má jẹun and then ṣé ẹgbẹ́ tó ń bímọ níta Joseph náà fi ń tọ́jú ọmọ láti ilẹ̀ nígbà tá a bá bí wọn. Àbọ̀yọ̀. jọ mélòó lọ yàn náà jọ wo mélòó ni kọ́ mọ́ mú gbẹ àbí kó mú gbẹ kí kọ̀ọ̀kan má sí mẹ́mọ́ àbí kó wá defy law of gravity kó wálẹ̀ báyìí àbí kò ní lè ṣẹlẹ̀ kọ́mọ mú ọyàn mi kí kọ̀ọ̀kan má sí mẹ́mọ́ kí gbogbo ṣẹ́pù mi bàjẹ́ kó wá lọ máa gbé àwọn ọmọ rádaràda àwọn ọmọ tí wọn ò fáìn tó mi kó wá lọ máa gbé wọn wá kó wá máa lọ wá fi wọn ṣe fáìn girl lẹ́gbẹ̀ẹ́ mi nǹkan tó fẹ́ nìyẹn kò ní lè work mi ò ní gbà ó lè fẹ́ wà mí jẹ́. So àti fún ọmọ ní ọyàn ó di ìnira fún ẹ àti actress. Àmọ́ èmi náà jẹ́ kó mọ̀ pé kò sí kọ́bọ̀ tí máa fún ẹ. Yes and then ọmọ mi ọ̀nà la aṣọ tó nílé kò tí ì wọ̀ tán sọgbọ́n jọ torí Ọlọ́run tó bá jẹ́ pé ojú òkè ń tiẹ̀ máa jẹ́ kó mọ̀ nígbà tí màá fẹ́ sí mo mọ̀ èyí tó wà lákàntì mi èmi ọ̀nà kò ń sìn. Orí yẹn ló dédé burú ó wu orí ẹ̀ láti burú ló burú ni àbí jọ̀wọ́ báwo ló ṣe kàn mí
ṣó yẹ kí owó ẹ̀ kó máa dín sí ni àbó yẹ kó máa lé sí so báwo ló ṣàfẹ́ díẹ̀ láì ti tèmi báwo ló yẹ kó ṣe kàn mí wo jọ torí olóò èmi ò sí ẹ̀ráyè ẹjọ́ wẹ́wẹ́ mi ò ní time fún nonsense bó ṣe wà yìí orí mi kó tó fẹ́ mi o orí mi báyìí ló fẹ́ mi ìwọ ló fẹ́ fẹ́ ọmọ tó slim tó dúdú jọ ṣé ò rí àwọn actresses tó kù ni kí ló dé tó ṣe lọ fẹ́ wọn ṣé bọ́ pupa kí ló dé tó ṣe lọ fẹ́ wọn àbí kí ni ìsọ yẹ bí wọ́n fi ń bóra nítorí pé kò easy láti maintain dúdú ni owó ni mo fi maintain dúdú mi kó tó wá fẹ́ mi ìgbà tó orí mi kó mo dúdú mo dẹ̀ sí maintain owó dẹ̀ ni mo fi maintain ẹ̀ wo ṣo fẹ́ gbọ́ èmi wàhálà mi ló máa pa ẹ́ gbogbo ayé ẹ báyìí ó máa fi sìn mí ni ó ò tí ì mọ nǹkan kan ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwọ wàá gbà. yes ó ti yé mi mo ṣẹ̀ṣẹ̀ wá mọ orú èèyàn tó jẹ́ sí mi ni wo gbogbo nulẹ̀ dáadáa bó ṣe rí jọ́ torí Ọlọ́run níjọ́ tó ti fẹ́ mi kí ló wá dì mọ́ kí ni nǹkan tó kún inú ilé láti jọ́ tó ti fẹ́ mi. kí ló ní láti àdùn. kò lè need àdúgbò ìyàwó kò lè need jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ tó o bá mọ̀ mo mọ̀ mọ́tò tí mò ń lò tẹ́lẹ̀ òun kọ́ ni mò ń lò láti gbà tí mo ti fẹ́ ṣé mo ti rà mí sí. kí ló ní ìdí mọ́tò mi fún. tó o bá mọ orúkọ tó ń perú yín ní tàmárà ẹ létí wípé ẹlẹ́sìn òsì méjì ni. yes. èmi. òfin ilẹ̀. èmi ẹlẹ́sìn òsì méjì. èmi ẹlẹ́sìn òsì méjì. wọ́n máa ń lá kí ni ìmọ̀ ẹ lórí kó tí ẹ̀ kọ́ mi tí tèmi ni kò fún mi lówó ó dàbí ẹni wípé bọ́ọ̀tì ló ń pè mí. wọ́n àbí tó ní pé mò ń prove passport wọ́n pákó gidi ni mí máa jẹ́wọ́ ọmọ musi fún ẹ ọmọ musi pọ́nbélé ni mí ọmọdé òní mi wọ́n máa jẹ́wọ́ pé mi ò ṣe bọ̀ tí fún ẹ tó bá fún mi lọ́wọ́ tó bá yé ẹ̀jẹ̀ wo lórí burúkú àṣìfẹ́ ọkùnrin yìí olóṣì èmi wọ́n wà gbà ó bá fún náà bò ní fún mi. mo bí tí mo ti ráyè lọ sẹ́yìn. sọlá àbí kí ló ń pè é ṣùgbọ́n kí ni tó sọ pé o fẹ́ là mẹ́mi lórí orí tèmi kọ́ ló máa fọ́mọ́ o wàá gbé lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ wà lọ fọ́mọ́ wọn lórí. èmi Tóbi èmi Tóbi. Okele Sigate. Tóbi Okele kọ́ tẹ̀lé kó Sigate kọ́ tẹ̀lé kó Sigate kọ́ tẹ̀lé kó Sigate kọ́ tẹ̀lé. torí ọlọ dàpọ̀ ẹ mọ̀ gbà mí ṣé musin ni ọ̀gá ti lọ fẹ́ yàwó ni wẹ́wẹ́ wògò láì jàjà gáràjì rí wọ́n júgò fún mi pa àṣé mo tiẹ̀ fáyìn èmi tí mo rò pé mo kọ́ làtinú bí mi ẹ lákùn bí gbẹ́lẹ́ ìbá báyàn ojú yóò yà yẹn kan nígbà téèyàn ṣe ọ̀rọ̀ fíìmù àmọ́ náà àti wọ́n wá lé mi káàkiri láìsí lónìí pìkì sẹ́fẹ́ gba mẹ́dà lórí ẹ̀ ni àmọ́ ìṣẹ̀tọ́ka náà ṣẹ̀ tí wọ́n fi lé wọn jáde báyìí wọ́n mọ̀ ní gbọ́dọ̀ wọlé èmi ò ní wọlé lọ́dún síta o ṣẹ́kọ́ alágbàro mi tó kó bàbá yìí. Èwo ni good afternoon ẹ sọ̀rọ̀ na what? Who is this? What? Toby. So what happened to him? Ó l'accident. Ṣó ti kú? Kò kú? Why? Mo mọ̀ bẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ kó lórí fóònù máa wá tí n bá ráyè. Abeg. Ó l'accident. Kémi wá para ni.
Steve sẹ́ni kí n kọ́ mo ti parí ọ̀mìnira. Well, àmọ̀ pé tó gbangba sùn lọ yẹn ló jẹ́ ká gbéṣẹ́ ìwà fún yín. In fact, àmọ̀ pé lè disappoint wa because àwọn production companies tó gbéṣẹ́ yìí fún wa wọ́n wà lọ́rùn wa gidi gan-an ni and we can't afford to disappoint them at all. In fact, Ganṣọ́lá tó fẹ́ play lead a tó wọlé mo ṣe bá sọ̀rọ̀ about 5 minutes ago. Really? Bẹ́ẹ̀ ni ó máa tó wọlé ń sìn. Kò sí wàhálà tí ìfẹ́ bá ti yá ìṣeré mọ́. Hello, beautiful people. Hi. Wow. Toby. Wow. Wow. This is you. Nice to meet you. It's my pleasure, darling. Yeah. Wow. Sit down. Thank you. My producer. Yeah, what's that? I'm good. Sure, okay. Wow. Toby, inú mi dùn láti finally meet ẹ o. Láti joy, in fact, láti ọdún yìí. Adẹ̀jọ́ ń ṣiṣẹ́ kan náà, same industry adẹ̀ meet ara wa rí. Bó ṣe máa ń rí nìyẹn, a dúpẹ́ f'Ọlọ́run wípé à ń gbòòrò ara wa sí rere. Yeah. Mr. Toby, now that you've met our lead actor, I think what is next is to transfer the money into your account for the production. Because our sponsors were on to Ọlọ́run wa gan-an, wọ́n retí nígbà tá a máa lo products wọn fún advert nínú movie wa. Yeah. Sister, any problem? You are very okay. Because iṣẹ́ ta fẹ́ ṣe yìí, ó ti done already. Èyí ló kù sí lọ́wọ́. Níwọ̀n ìgbà tẹ́ ti ṣe tán láti pay owó sákàǹtì wa. Kò sí nǹkan tó kù fáwa náà ju pé ká ṣe kíni ká dẹ̀ bẹ̀rẹ̀ ṣe lọ. Ṣé gbọ́? Ẹ fọkàn balẹ̀. Nǹkan tí mo rò pé ó kù ń sìn ni pé kẹ́ kọ́kọ́ wá nǹkan tẹ́ máa jẹ náà before ká tó máa sọ̀rọ̀ lọ. Sorry, 1 minute. Tọ́lá. Yes, darling. Hi, good afternoon. Good afternoon. Alpha, Sunjay is ready. Almost. Toby, is this your wife? Very soon. Oh. Tola. Will you marry me? Yes, I'll marry you, baby. Yes. Yes, I'll marry you. Welcome me. I love you, baby. Olólùfẹ́ má gbàgbé pé ìwọ kan mi yàn. Ẹni tán torí ẹ̀ nà mí ni wọ́n padà fẹ́. Ẹni tán torí ẹ̀ nà mí yẹn òun ni màá fẹ́.